ibi tí nǹkan dé dúró lẹ́ka kátàkárà owó náírà àti owó ilẹ̀ òkèrè làníkà bójú wò lọ́sẹ̀ yìí lẹ́ka ètò ọrọ̀ ajé lọ́jọ́ 26 àti 27 oṣù keje ọdún 2021 báńkì àgbà ilẹ̀ wa ṣe ìpàdé ìgbìmọ̀ tó ń rí sí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú owó wa àti àwọn ètò ìṣọ́wóná míì níbi ìjókòó yìí gan èyí tí ṣe ọ̀rìnlélúgbarú ẹ̀ ni wọ́n sì ti gbé ìpinnu wọn kalẹ̀ lórí káràkátà ṣíṣẹ́ owó náírà sí dọ́là àbí dọ́là sí náírà. Ìpinnu ọ̀hún sì ni pé àwọn olókòwò owó ilẹ̀ òkèrè kò gbọ́dọ̀ ta owó fún bureau de change ìyún àwọn abániṣẹ́wó bí kò ṣe pé kí wọ́n ó máa tà á fún àwọn báńkì kí àwọn báńkì ó sì máa fúnra wọn tà á fún ará ìlú tí ìgbésẹ̀ náà kò sì dùn mọ́ àwọn abániṣẹ́wó nínú rárá. Látìgbà tí báńkì àgbà ti gbé ìpinnu yìí kalẹ̀ làwọn àwòrán-ṣàṣà nídìí okòwò owó náírà àti tilẹ̀ òkèrè àwọn ọ̀jìnmí nípa ètò ìṣúná ètò ọrọ̀ ajé tó fi mọ́ àwọn ọmọ ilẹ̀ yìí nílé àti lẹ́yìn odi oníkálukú ti ń sọ èrò wọn nípa ìpinnu báńkì àgbà ilẹ̀ yìí lórí káràkátà owó. Síbẹ̀síbẹ̀ àwọn òǹwòye sọ pé ìgbésẹ̀ báńkì àgbà yìí yáàyè púpọ̀ láti gba agbára ìdíyelé àti èrè àjẹpajúdé tó ń kónira bá àwọn aráàlú lọ́wọ́ àwọn abániṣẹ́wó tí wọ́n sì ń wòye pé bíbẹ̀rẹ̀ sí ní ta owó dọ́là táwọn báńkì gbogbo gbájúmọ́ báyìí yóò fọ́ ọjà àwọn abániṣẹ́wó. Ìwádìí fi yé ni pé báńkì àgbà kò dédé gbé ìgbésẹ̀ yìí bí kò ṣe pé wọ́n wòye sí ìṣọwọ́ṣiṣẹ́ àti yíyẹ̀ lórí òfin ohun ìlànà tó de àwọn bureau de change gẹ́gẹ́ bí gómìnà báńkì àgbàlẹ̀ yìí ṣe sísọ lórí ọ̀rọ̀ náà pé èrè àjẹpajúdé wọn ti pọ̀ jù. Emefiele nínú àtẹ̀òde ìpinnu ìpàdé ìgbìmọ̀ náà sọ síwájú pé ìwà ìbàjẹ́ àti àjẹjù èrè lórí iye tí wọ́n bá ra dọ́là àti iye tí wọ́n ń tà á fáráàlú ti pọ̀ jù. Bí àpẹẹrẹ oye tí wọ́n bá ra dọ́là kan lọ́jà káràkátà owó nílẹ̀ òkèrè ní 400 náírà 500 náírà ni wọn yóò tà fáráàlú. Bí a bá bójú wo iye tí dọ́là kan jẹ́ lọ́dọ̀ abániṣẹ́wó lọ́jọ́ 16 oṣù keje tí ìpàdé ìgbìmọ̀ abániṣọ́wóná ní báńkì àgbà bẹ̀rẹ̀ 500 náírà ní dọ́là kan tó sì tún gbéra ó di 2,500 náírà ní ọjọ́ kejì rẹ̀. Ṣé tìbìtìrì la dálé ayé? Lóòótọ́ a lè pé iye tí abániṣẹ́wó ń ta dọ́là wọn àmọ́ kò sí àtòdábọ̀ bíi ti báńkì lọ́dọ̀ tiwọn yàtọ̀ sí pé ó yá wọ́n tún wúlò báwọn tó jẹ́ pé wọ́n nílò dọ́là tó pọ̀ láti ṣe nǹkan kan sí kejì tí wọn kò sì lè rí irú rẹ̀ gbà ní báńkì. Bí àpẹẹrẹ ẹni tó fẹ́ sanwó ìtọ́jú nílẹ̀ òkèrè ẹni tó fẹ́ sanwó ilé ẹ̀kọ́ ọmọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó jẹ́ pé dọ́là ni wọ́n fi san tírúfẹ́ owó bẹ́ẹ̀ a sì máa tó $5,000 tàbí kó má tó bẹ́ẹ̀. Ọ̀gbẹ́ni Bismarck Rwani tó jẹ́ ọ̀gá àgbà aláṣẹ olùdarí iléeṣẹ́ kan tó ń rí sí ọ̀rọ̀ ètò ìṣúná ó ṣàlàyé pé ìgbésẹ̀ báńkì àgbàlẹ̀ yìí ó tọ̀nà gidi. Gẹ́gẹ́ bí àlàyé rẹ̀ ó ní ohun tó ń ṣẹlẹ̀ ni pé àwọn abániṣẹ́wó yóò ra dọ́là ní 400 náírà láàrin wákàtí kan síra wọn wọ́n sì tà á ní 500 náírà. Èrè gọbọi tí wọ́n ń jẹ yìí ló sì jẹ́ kí àwọn abániṣẹ́wó máa fojoojúmọ́ pọ̀ sí i. Ó ní lọ́dún 2000 mẹ́rìnléláàádọ́rin ló ń ka àwọn tó ń ṣòwò káràkátà owó tá a mọ̀ sí abániṣẹ́wó. Àwọn náà ni wọ́n ń pè ní bureau de change. Àmọ́ nígbà tó di ọdún 2010 yún lẹ́yìn ọdún 10 láti mẹ́rìnléláàádọ́rin ó gbéra tán òǹkà àwọn abániṣẹ́wó di 2,000 ọdún 10 lẹ́yìn rẹ̀ ìyẹn lọ́dún 2020 àwọn bureau de change wọ́n di ọ̀pọ̀ èṣù tí ń yagi wọ́n di 5,000 lóǹkà. Ìwádìí fìdí ẹ̀ múlẹ̀ pé títí di 30 oṣù kẹfà ọdún 2021 àwọn abániṣẹ́wó ti tó 5,000 àti 691 tí gómìnà báńkì àgbà sì jẹ́ kó di mímọ̀ nínú ìpàdé oníròyìn pé 500 orúkọ bureau de change ló ti wà nílẹ̀ tó retí ìbuwọ́lù táwọn míín sì ń dórí tábìlì rẹ̀ lójoojúmọ́. Àmọ́ Emefiele ní kì í tiẹ̀ ṣe àsìkò yìí rárá làwọn ó buwọ́lù orúkọ àbí bíbẹ̀rẹ̀ iṣẹ́ bureau de change tuntun kankan. Lákòótán ìpinnu àti àṣẹ yìí tó ń dènà kí àwọn olókoòwò káràkátà owó nílẹ̀ òkèrè má ta dọ́là fáwọn bureau de change mọ́
kò wọ́gilé ìwé ẹ̀rí tí àwọn Bureau de Change fi ń ṣiṣẹ́ wọn o bẹ́ẹ̀ ni kò sì fòfin dè wọ́n láti má pèsè káràkátà owó fáwọn èèyàn. Ọláyínká Akórèdé ló ti ń jábọ̀ fún iléeṣẹ́ rédíò 32 FM.